tèmi jẹ́jẹ́jẹ́jẹ́ tọmọtọmọ o. Mo dúpẹ́ bàbá, mo dúpẹ́ ọmọ, mo jẹ́ káyé yẹyẹ mi o. Mo máa ń lọ ní bàbá mi, mo dúpẹ́ bàbá, mo dúpẹ́ ọmọ, mo jẹ́ káyé yẹyẹ mi o. Ẹ bá mi dúpẹ́, mo ti bọ̀ lọ́wọ́ oṣó àti ayẹyẹ. Ẹ bá mi dúpẹ́, mo ti bọ̀ lọ́wọ́ aláròkà o. Ẹ bá mi dúpẹ́. Ẹ fún mi ní pàkó ṣànjọ, onígìtà tó tẹ̀lé wọn. Olúwa mo fèyí mo fẹ́ wá ní gbọ́pẹ́ mi o. Bàbá lọ́pẹ́ yẹ, Ọlọ́run lókè lọ́pẹ́ yẹ o. Ẹyin a tún ti dé sórí ètò lónìí. Kò jẹ́ ń kókó ọmọ sí i, kò jẹ́ ń fara gbà ta lọ́pẹ́ yẹ sẹ́. Bàbá lọ́pẹ́ yẹ, Ọlọ́run ìwọ lọ́pẹ́ yẹ. Bàbá lọ́pẹ́ yẹ, Ọlọ́run ìwọ lọ́pẹ́ yẹ. Nítorí pé kò dá mi sí tẹ́tẹ́ tẹ́bí tára ọ̀pẹ́ yẹ. Ọlọ́run ìwọ lọ́pẹ́ yẹ. Ẹ wò ó, tí n bá ní mọ̀ tó láti bẹ̀rẹ̀ ètò yìí títí di parí, ó tó bẹ́ẹ̀ ó tún bẹ́ẹ̀ lọ.
ọpẹ́ mẹ́ta lèmi ó ṣe lónìí o ọpẹ́ mẹ́ta wọ́n ní ọpẹ́ mẹ́ta làwa ó ṣe ọpẹ́ mẹ́ta mo gbé wá lórí ètò lónìí ọpẹ́ kìíní ni pé mo dájọ́ ọjọ́ bí aṣayẹyẹ ọjọ́ bí sátidé o ó dùn mọ̀ràn ìmọ̀ràn yìí ọlọ́run ló ní kí bọ́ìsì ó mọ̀ lọ ọpẹ́ kejì ni pé òní lórílẹ̀‐èdè mi nàìjíríà tó ń ṣe 58 years nàìjíríà gbọdún mẹ́jọ náà ni ó kọjá bẹ́ẹ̀ ọpẹ́ kẹta ni pé òní lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún 2018 àtúntì mọ́ àkàsọ̀ kẹjọ àkàsọ̀ kẹwàá òun la tún mú lọ yìí ìgbà wo la ṣe happy new year náà ọ̀nà ọpẹ́ mi pọ̀ mẹ́gà náà ìbá ń gbó sókè. ọ̀rọ̀ mi wá di èmi kọ́ lójú ọ̀tá. mo ráwọn èèyàn wa bá ti wọlé ẹjẹ sáré kí wọn. èmi kọ́ lójú ọ̀tá. abínú ṣàwà tèmi pápá mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. adéwálé ọlọ́lá ọ̀rẹ́ mi kan báyìí ẹ kú àbọ̀. rẹ̀mí azam mo kí yín o aláyọ̀ ọ̀fọ́lákẹ́ ruth ọlẹ́dẹ́ adéjùmọ̀ mo kẹ́yìn náà ẹ kú àbọ̀. wọ́n ní good afternoon sir happy new month ẹ kú ìnáwó ìjẹta wọ́n ní bọ́tímọ̀ gbàlejò ó ṣàpòròpò bọ́tímọ̀ gan mọ̀ pé òun gbàlejò ẹ ṣeun. ọ̀rọ̀ bí wọ́n darí yànjiyàn mo dán lọ́pẹ́ èmi náà ń sọ àní èmi kọ́ lójú ọ̀tá. you feel my own word if you my own word mi ò rí yín jọ sátidé ẹyin kò lè check mi ní kẹ́ẹ̀kọ́ wá tàbí kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ tú sẹ́lẹ̀ tẹ́ ẹ̀ bá kọ chẹ́ẹ̀kì wá ẹ sẹ́ndì ẹ̀ tú sẹ́lẹ̀ apè yín pé kẹ́ẹ̀ bá aṣọ dún ẹ̀ yọjú àsìkò ọpẹ́ yẹn rèé o ọpẹ́ mẹ́ta ni lónìí ọpẹ́ bẹ́ẹ̀dẹ̀ tá a ṣe gbogbo bọ́tímọ̀ gbàlejò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tán wá o ẹ wò ọpẹ́ kejì nàìjíríà ń ṣọjọ́ bí lónìí 58 years ọpẹ́ kẹta ni pé òní lọ́jọ́ kìíní oṣù kẹwàá èmi ọlọ́pẹ́ náà sọ ọ̀rọ̀ mi wá dárí yànjiyàn mo dán lọ́pẹ́ o èmi náà sọ. ẹ jẹ́ ká máa dúpẹ́ wípé bàbá ti ṣe o. ẹ jẹ́ máa dúpẹ́ bàbá ti ṣe ó ti ṣe fún mi àbọ̀jọ́ adájọ́ ọjọ́ kò àwọn èèyàn wọ́n wá láyọ̀ wọ́n lọ láyọ̀ láburú òṣẹlẹ̀ sí wa àgbọ́ pé ẹnikẹ́ni ní accident lójú ọ̀nà àgbọ́ pé ẹnikẹ́ni forí sọgi àwọn èèyàn wọlé láti àwọn tó ti Virginia wá ń bẹ́ẹ̀ àwọn tó wá láti Houston Texas ń bẹ́ẹ̀ àwọn ti New Jersey wá àwọn New York wá gbogbo àwọn tó ti Maryland wá gbogbo Baltimore gbàlejò ẹ mà ṣe ohun gbogbo yín mo kí o Saibu Olúwafẹ́mi Táíwò mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò mo ní máa latọ̀bọ̀gì lónìí ọpẹ́ mẹ́ta lèmi ó ṣe mo ṣènáwó àwọn èèyàn yọjú síbẹ̀ Nàìjíríà ó pé ọdún méjìdínlọ́gọ́ta lónìí àtúntì mójú tuntun lónìí ọpẹ́ mẹ́ta rèé ẹ jẹ́ ká fi inú dídùn ní Olúwa lóore ayín. ẹni àṣelóore tí òtún pẹ́ ń kọ́ ó bẹ́ẹ̀ gidi ní ẹgbẹ̀je mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa níbi ìnáwó yẹn gbogbo ẹ̀yin tẹ́ gbàdúrà fún wa gbogbo ẹ̀yin tẹ́ fún wa lówó gbogbo ẹ̀yin tẹ́ fún wa lóúnjẹ gbogbo ẹ̀yin tẹ́ fún wa lóhùn èlò gbogbo ẹ̀yin tẹ́ fara ṣiṣẹ́ fún wa ẹ wo bẹ́ẹ̀ bá ṣe ń pè lẹ́ẹ̀kan èèyàn méje ló máa dá yín lóhùn tí ẹ bá pe Ọlọ́run lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀méje ni bàbá máa dá yín lóhùn ire la máa bá ara wa ṣe o ànífìlà burú gbà á fúnra wa mo mọ̀ lóore o mo mọ̀ lóore torí pé wọ́n ní ẹni tá a bá pè tó bá jẹ́ ni iyì ńlá lórí fún ni gbogbo yín mo kí tí bá ní máa dárúkọ àwọn èèyàn ilẹ̀ arọ́ pípọ̀ ẹ̀kọ́dé pípù ọ̀lù yẹn náà mọ̀ pé òun gbàlejò Baltimore gan mọ̀ pé òun gbàlejò mo lẹ̀ ń lọ aago bàbá ló ń ta ni mo dúpẹ́ o ẹ ṣeun.
ń sá Abèṣò mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ sórí ètò bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá alága ẹgbẹ́ ọmọ Ìjẹ̀ṣà Washington Baltimore district ẹ kú àbọ̀ sórí ètò ìmọ̀ṣẹ́rẹ́ ikú ìdìde ọjọ́ o ìjàre ìmọ̀bínú o ayé ọ̀pọ̀ inú ní ìrántí mu ìjọ ìmọ̀bínú bá a ṣe pètè ẹ̀ sílẹ̀ tán wọ́n ló parẹ́ ní atúmúná yàn ló tún parẹ́ ẹ wò ó ẹ máa yọjú sí mi ńlé ẹ wà tuntun yín jẹ ẹ wà jẹ́ ọ̀bì àbọ̀fọ̀ ẹgbẹ́ ó kọjá bìkíáfù sátidé ó ṣe poroporo àsìkò ọpẹ́ náà láwa yìí à ń dúpẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà fún 58 years lọ́wọ́lọ́wọ́ báyìí lónìí kò tún dúpẹ́ patí táyé sátidé kò tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ kìíní oṣù kẹwàá. tí n bá yin bàbá ó máa wọ́ọ̀rì mi ẹ̀yin náà mọ̀ ẹ̀yin. mo rá Ìdòwú mọ́mì tí a nu màmá tí a ní Chicago àbí mọ́mì pásítọ̀ Ìdòwú ẹ kú àbọ̀ sórí ètò màmá aládùbáríkà ẹ wo tí n bá yin bàbá ó máa wọ́ọ̀rì mi wà láìkàlà ìsàmúlá. tí n bá yin bàbá wọ́ọ̀rì mi adájọ́ pàwẹ́yẹ patí ọjọ́ kò ọjọ́ pé gbogbo àwọn èèyàn lọ láyọ̀ wọ́n pọ̀ láyọ̀ kò sí láburú àti ìbáyin bàbá ó máa wọ́ọ̀rì mi yes. tí ń bá yin Jésù àwọ̀rì mi. tí ń bá yin Ọlọ́run àwọ̀rì mi. tí ń bá yin Jèhófà àwọ̀rì mi. kò gbowó kò gbóbi kò gbowó ògo kò gbowó àlàáfíà kò gbowó òkìkí. Oye náà aláyàwó bá mi jójójó. Aláyàwó bá mi yọ̀. Torí Jésù gbọ́ ti dé wòwòwò. Èmi kò ní bí Jésù sílẹ̀. Ẹ wá bá mi yọ̀. Ará ẹ wá bá mi yọ̀. Ará ẹ wá bá mi yọ̀. Torí Jésù gbọ́ tèmi wà láì. Èmi ò ní bí Jésù sílẹ̀ o. Adé mi ni Ayàdéwálé Ọlọ́lá ẹ̀mọ̀ kú àbọ̀ sórí ètò. Ó ní kí n pósì kéèkì òun ránṣẹ́. Wọ́n fọ́n kéèkì. Ó yá fowó tèmi náà ránṣẹ́ fowó ọdún mi ránṣẹ́. Vanessa Berry, I can see you, Vanessa Berry. My dear friend, how you doing? The stand-up comedian, how you doing? How is Atlanta, Georgia? God bless you. Yes, you are right on the show. Yeah, you want to see me singing? Only I love you singing. Bàbá ti gbọ́ tèmi. Gbogbo tí mo rò kó le. Bàbá sọ̀dọ̀ ẹ̀rọ láyé mi. Màmá tẹ̀lé bàbá. I'm not going to leave Jesus at all. I will follow God láti bẹ̀rẹ̀ sí parí. Meganena, let's go there. Oh, Vanessa Berry, you are in California. Okay, so how's everything going? God bless you. I'm following you every time on the Facebook. God bless you, my sister. God bless you. Adé mi ni kò rẹ́ra o, rẹ́ra kẹ̀. Kàkà kó rẹ̀ mí máa múnà lódò. Màá yá fowó ẹgbẹ́ ewé ọ̀fẹ́ máa gbéra. Àbótí rẹ̀ mí ni, ó rẹ̀ mí tì, ó rẹ̀. Jésù Kristi bàbá tí máa yọ̀ ní ìyàwó ọmọ rẹ̀ kàmú láti ṣayọ̀. Aleluya lórí ìwà Yorùbá. Jésù yé Jésù yé o. Meganena rè é. Meganena ebe dosu mú ọmọ ìyá Jésù. Má jẹ́ kí n ṣe ọ́ nígbà tí Yéṣu bá dé, àádọ́mú rẹ̀ dé. Jésù yé Jésù yé o. Jésù yé Jésù yé o. Oyè òkùnkùn mi lórí. Adé mi ni ó ń bẹ́ẹ̀ lọ nìyẹn. Ó ní na this time be your problem o. Ó tún jó ṣàkùṣàkù. Ó ga o. Mọ́mí wa Pastor Mrs. Ìdòwú
wọ́n ní ẹkú ìnáwó birthday lórúkọ Jésù ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé happy Nigeria independence ẹ ṣe mọ́ mi ẹgbẹ́ lè. ayé ayé a ò ní dànù ayé a ò ní ṣọ̀fọ̀ láyé ayé a ò ní rùn láyé a ò ní dànù láyé ẹ̀kọ́ àlàbí àbùkù láyé ẹ̀kọ́ àlàbí àbùkù láyé mo ti wà àlàbí àbùkù mo ti wà àlàbí àbùkù Ọlọ́run mo ti wà àlàbí àbùkù. mo ti wà lábẹ́ àbùkù Ọlọ́run ọmọ lọ́dẹ ọmọ landscape dash Alhaji Sheriff Alhaji Taiwo mo lónìí máa kọjá bí kíápù òní Thanksgiving anniversary rèé mo ṣe Thanksgiving birthday mi mo tún ṣe Thanksgiving Nàìjíríà mo tún ṣe Thanksgiving ọjọ́ àkọ́kọ́ lóṣù October Ṣẹ́gun Ojúọlá greater musicologist àwọn baba ló ń tẹ́ láti OAU ẹ̀kú àbọ̀ ọlọ́wọ́ fíńgà àti wà lábẹ́ àbùkù Ọlọ́run ọmọ kéńké ọmọ lédè mọ́wọ́ ẹ̀yìn mi ọlẹ́lẹ́kan mo rẹ́yìn náà o mẹ́ga náà rèé ọmọ ìyá Jésù ebẹ́dọ̀sùnmú ẹgbẹ́dùn ẹ̀. ilé ńlá máa ní mọ́tò ọkọ̀ mọ́tò. ọmọ orógbó ọjọ́ ìdásíkè ojì sínú ọ̀fìn. òtínú yẹn sọ nìyẹn ó yẹ tó jòbìjòbì ojú orógbó tó mú landscape ó wà lọ jì sínú ọ̀fìn. bàbá mi ó sì máa lówó máa lówó sẹ́ẹ̀ máa kọ́lé ńlá máa ní mọ́tò máa fi ṣẹ̀ṣẹ̀ rẹ̀ máa ní mọ́tò máa fi ṣẹ̀ṣẹ̀ rẹ̀ máa ṣàkọ́gbọ́n máa ṣàkọ́gbọ́n máa tún fàkọ́gbọ́n máa fàkọ́gbọ́n máa tún bùgá máa bùgá torí pé ó ti wà nínú olórí rẹ̀ ó lè rọ́gbó ọmọ landscape ojì sínú ọ̀fìn. Alhaji Sheriff Alhaji Taiwo wọ́n ní bàbá ló ń tẹ́ ẹ̀kú ọdún ìgbà ọdún kan ní o Brian Victor Martins bàbá ọlọ́mọ ọjọ́ òní ẹ pàdé wa ní 10710 Madersby Road Randallstown láago mẹ́fà lónìí o a ṣe ìkómọ ọmọ wa yes ẹ̀ẹ́dẹ́ bá wà Baltimore ẹni bàbá ló ń ta ló pè yín bàbá ló ń ta kóòtù tẹ́ máa wọlé ni bàbá ló ń ta for Marvins bàbá ló ń ta for Marvins Àgàjà Olúdáre John mo rí yín o Àgàjà Olúdáre John wọ́n ní happy new month and Nigeria independence ẹ̀rí pé green and white mo lọ kó sí òtúndà Regina Njina Àríkẹ́ mo rí yín ẹ̀kú àbọ̀ God bless you Vanessa Berry only keep doing what you love God bless you power to you that's my baby support support. o lè jó sílẹ̀ o tún lè jó sọ́tún o tún lè jó sósì lórí ọwọ́ yẹn o lè fẹsẹ̀ jó o lè fọwọ́ jó o lè forí jó fi gbogbo ara jó o lè fojú jó olóòní máa ṣe kí ni ó máa ṣá prapra Fọláṣadé Lateef Afọláyan wọ́n ní congratulations sir wish you more fruitful years in good health and wealth in Jesus name amen. Brian Victor Martins wọ́n ní thanks sir Alhaji Sheriff Alhaji Taiwo wọ́n ní happy independence to Nigeria every Nigerian yes Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ọkọ Adémi ní bó ni èwo lẹ ṣe Regina Njina Àríkẹ́ wọ́n ní bless you o ti láti kó mọ introduce ara ẹ jù Mega kí ló dé ìwọ ni yẹn mo ní introduce ẹ Mega 99 ebe Dòsùnmú ọmọ ìyá Jésù ọmọ Maria yes. Mo ní lónìí ọpẹ́ mẹ́ta là ń ṣe adájọ́ ìnáwó àṣẹnudọ̀ sátidé everything lọ smoothly wọn paná lórí hall lórí wa wọn jẹ́ kó ru ó pa wá ọlọ́pàá wà rẹ́sì anybody àwọn èèyàn drive lọ wọ́n drive bọ̀ láburú òṣẹlẹ̀ ajẹun kò háwa lọ́fun wọn pé náà wà léwa lórí ìyẹn tọ́pẹ́ òjọpẹ́ lọ ọpẹ́ kejì ni pé Nàìjíríà tó gbọdún mẹ́jọ lọ́ọ̀ ni ó pé 58 years lónìí
ó pé 58 years lónìí ẹ wá wo àwọn èèyàn tó ti ń rúùlù wa ńgbà tó wà gbà lọ́dún mẹ́jọ wọ́n sì ń rúùlù wa lọ́wọ́lọ́wọ́ kí lẹ́yìn ọ̀dọ́ ń ṣe you odorsis what are you doing Regina Arike wọ́n ní amen God bless you ọpẹ́ kẹta ni pé òní lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún 2018 wọ́n ní mega 99 bó ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n lé ọ jáde nísìnyí ó kó súnmẹ́ẹ̀tì ẹ̀ ọmọ ìyàwó Jésù ọmọ ìyàwó Jésù. ẹ má wọrí àwọn tèmi ní láti Ìbàdàn n ò ní lè jáde òyìnbó onígìtá òyìnbó olórin ó lẹ́gbọ́n yẹn mega 99 ebẹ́dọ̀sùnmú creator gospel juju lẹ́gbọ́n yẹn gospel juju ọ̀dà ẹ wò ó kó tó di pé mo kàn lu abalẹ̀ ètò yìí kọ̀ǹpínà nìkan pápánálè ẹ̀jẹ̀ sáyẹ́dọ̀dọ̀ àwọn onígbàwó ètò wa mo ní ẹ má bínú sí mi o pé ńgbà tá ìṣọjọ́ bí àráyè stream live ojú dí ni mẹ́gà bó sílẹ̀ ń bọ̀. Dayọ̀ Agbọ́lá ni bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ni bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agbọ́lá Adéta rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agbọ́lá rédíò TV Baltimore, Maryland, ẹsẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agbọ́lá. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agbọ́lá Rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agbọ́lá on Agbọ́lá Adédayọ̀ 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Ṣọwọ́ lálejò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ṣọwọ́ lálejò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Every Monday till Friday lágbọ̀dọ̀ ayé lọ́jọ́ Jímọ̀ ni o. Ṣọwọ́ lálejò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ṣọwọ́ yálì o ètò tó lóyin ládùn wà polówó ọjà kájébù gbàjẹ́ polówó ọjà tàbóńkóhùn ẹgbẹ́ Dayọ̀ Agbọ́lá sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Ó yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ó yálì o ètò tó lóyin ládùn polówó ọjà kájébù gbàjẹ́.
jẹlẹ̀ gbọ́ yẹn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣọjọ́ bí lónìí Nàìjíríà gba independence some 58 years back wọ́n fi ọdún mẹ́jọ ju àwa yìí lọ àwọn tán rúlu wa lọ́wọ́lọ́wọ́ láti gbà yẹn náà ti rúlu báyìí o kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kọ́ ẹ dìde láti sin ilẹ̀ bàbá wa láti sin ilẹ̀ bàbá wa pẹ̀lú ìfẹ́ àti agbára tó yí àti ìgbàgbọ́ iṣẹ́ àwọn akọni wa iṣẹ́ àwọn akọni wa tẹ́tí kọjá kò gbúdọ̀ já sásán o tó bá já sásán ẹ̀bí ìwọ àtẹ̀mí ni o lẹ̀ ń gbọ́n ẹjẹ́ àsìn tọkàntara kájọsìn tọkàntara èmi àtẹ̀yìn orílẹ̀-èdè kan tó ṣe wípé òmìnira ló so wá pọ̀ àlàáfíà àti ìrẹ́pọ̀ kó mọ̀ bá wa gbé lórílẹ̀-èdè wa Nàìjíríà Nàìjíríà ṣọjọ́ bí lónìí 58 years kí ló dé àwọn lẹ́mẹ́rúwẹ́rú wọ́n tú wa sílẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa gbogbo iṣẹ́ tá a ṣe wá bá a darí ẹ̀ kábíyèsí Ọlọ́run ìyanu guide our leaders àwọn aṣíwájú wa Olúwa bá a darí wọn dáadáa mọ́jọ́ máa kówó jẹ àwọn ọ̀dọ́ wa ẹ jẹ́ ká mọ̀ òótọ́ táwọn máa ṣe ẹ̀pà yúdà tó tù lò nínú ìfẹ́ àti ìfọ́kànjì gidi ká máa níbù nínú ká máa gbé nínú àlàáfíà àti ìtẹ́lọ́rùn àti òmìnira. Great love tí a tẹ̀ ẹ wo ibi tá a lọ lókè lórílẹ̀‐èdè Nàìjíríà ó ń bọ̀ a gbúdọ̀ ju Amẹ́ríkà lọ. To build a nation where peace and justice can reign ẹ jẹ́ bíbí orílẹ̀‐èdè tí ìfẹ́ àlàáfíà àti òmìnira tí ó mọ̀ níbù justice shall reign. Nàìjíríà tí gbogbo wa ní o Nàìjíríà gbogbo tí gbogbo wa ní a gbúdọ̀ túnṣe kò gbúdọ̀ bàjẹ́ rárá ìwọ gbogbo gbúdọ̀ bàjẹ́ àbóbàjẹ́ ni. Nàìjíríà yìí tí gbogbo wa ní. Yes. Kò máa gbọ́dọ̀ bàjẹ́. Wíbẹ̀ torí kò sí òmíràn tí a lè lọ. Ẹ gbà bẹ́ẹ̀. Àjò lè dàbí ilé. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun àjò dàbí ilé o. Túrúlì. Mo ráwọn èèyàn wọ́n ti wọlé màmá wa Rúùtù Àpáta mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Evelyn Rock Akíndélé mo rí yín ẹ kú àbọ̀ àwọn èèyàn wọlé lóríṣiríṣi yes Fọláyọdé Lateef Afọláyan wọ́n ní congratulations sir wish you more fruitful years in good health and wealth in Jesus name amen. Alhaji Sherifu mo kí yín o Dixie Olúgbòdì Alẹ̀pẹ̀pẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò Rúùtù Àpáta ìyá kọ́mi ọmọ sẹ́fò wọ́n ní ọmọ ọlọ́dún Saturday ẹ kú ìnáwó náà o ó yẹ yín gan ni àṣèyí ṣàmọ́dún àmì Evelyn Akíndélé Rock ó ní ó ga jù Dámiláre Daniel welcome to the show wọ́n ní happy new month and happy Independence Day sir ẹ kú ìnáwó ìjẹta sà ẹ ṣe Rúùtù Ọládẹ́dẹ́jùmọ̀ wọ́n ní kújọ bàbá aṣọ wọn yá you are a good Nigeria bẹ́ẹ̀ ni o ọmọ Nàìjíríà tọkàntọkàn ní ẹ̀rí pé green white green mo wọ̀ ni mo dàbí flag Nàìjíríà nìyẹn kí n máa fẹ́ lẹ́lẹ́ lókù ẹ̀ o mo máa fẹ́ lẹ́lẹ́. kò síbò mìíràn tẹ́ fẹ́ lọ ìgbà wà kékeré ni Andrew check out ó ti check back sí Nàìjíríà o tí Nàìjíríà bá ti wá dá gbogbo àwọn táwà lókè òkun ẹja padà sílé. ó yẹ kájọ ṣàṣàrò ló dára káfínú inú káfíkì lókun kí Nàìjíríà. Ọmọlára Olúdóyin mọ́mí ti alátìbàdàn ṣé wà l'Amẹ́ríkà ẹ ṣé o àdúpẹ́ ẹ ṣeun ẹ kú iṣẹ́ ìjẹta ẹ kú ìnáwó wọn náwó wọn nára ẹ wò God bless you ọjọ́ tiyín náà ẹ pè wá a máa yọjú síbẹ̀. Mercy náà ti Gbénga Ṣówùmí
àwo bàbá ló ń tẹ́ láti Ìbàdàn ọmọ Ìgbò tó rè fọmọ Yorùbá ẹ mọ̀ kó àbọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà orílẹ̀‐èdè Nàìjíríà làwọn lọ́wọ́lọ́wọ́ báyìí àbí yes Nàìjíríà ìṣàdúrásì ẹ ṣe wọ́n ní ẹkú náwó ọjọ́ ẹ wò ó àti upload ẹ̀ sórí YouTube àti upload ẹ̀ sórí Facebook àìsàn relax náà à ń bọ̀. Torí kò sí omi kan tí a lè lọ, àjọ lè dàbí ilé. Ẹ jẹ́ ká ṣọwọ́ pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Sani Adé rèé orin nípa Nàìjíríà náà ni orin tí lọ bí 30 years ẹ wò ó máa play orin kan náà fún yín máa play orin kan fún yín Kingsley Ogunde òun ló ṣe orin eléyìí mo mọ̀. Èyí ló kó bá gbogbo wa bọ̀ ló kó bá ọrọ̀ ajé wa. Torí kò má lè ṣe kí í dà. Ọ̀làndó ọwọ́ rèé. Ìyàbàdì tó kápárí ẹ̀rù yẹ. Torí àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn kí la fẹ́ sọ pé àgbélé rẹ̀ ṣe gbé kájọ gbé wíyá kájọ gbé. Sùnbọ̀ Akíntì ọmọ wọn nílé Balógun ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò àwo bàbá Fẹ́mi Àyẹ́túndé nù o àwo Fẹ́mi Àyẹ́túndé àwo gẹ́ǹgẹ́ ẹ kú àbọ̀ sórí ètò mo mọ̀ pé wà ní Chicago ń gbà mo ṣe bẹ́ẹ̀ dé lọ́wọ́ kò sí wàhálà mò ń gba sẹ́lẹ̀ mò ń gba credit card ẹ send birthday gift mi torí a ti pèsè àyè yín lẹ̀ a ti pèsè oúnjẹ yín lẹ̀ a ti pèsè ọtí yín lẹ̀ a ti pèsè ogun ẹ̀ lẹ̀ ẹ yọjú gift tèmi lè fi fẹ́ gbà ebi ò ní ti ju o odò ti gbé ti jù lọ Sùnbọ̀ Akíntì ọmọ wọn lé Balógun ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ ẹ gbọ́ happy anniversary to Nigeria happy independence àwọn àwo bàbá ló ń tà nìyẹn Make you think they think well because Andrew will check out free day health. So make I tell you whether you be Yoruba, Hausa or Igbo, all na the same 10 and 10 pence. Now him make we go join hands together, make we country better. No say I not tell you. What's up? Summer in Nigeria, Nigeria. Florence Akínwùmí Mama Dynamics mo rí yín o Mama Dynamics mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò ẹ wò ó ṣàpòròpòrò lónìí mo ní ọpẹ́ mẹ́ta là ń ṣe lónìí apèyàn sí bẹ́ẹ̀dẹ̀ wọ́n wá kò sí láburú wọn lé wa kúrò ní hàn ọpẹ́ àkọ́kọ́ nù Nàìjíríà pé 58 years lónìí ọpẹ́ kejì òní ni 1st of October ọjọ́ kìíní oṣù kẹwàá ọpẹ́ kẹta nù gbogbo yín mo kí o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ ṣẹ́wà. No place where we like our own. Oh, sweet home. Make we join and think alive. Orin ni mo rẹ́ jù síta yìí. Olórin wa kan l'Amẹ́ríkà ló kọ́ o. Ẹni tó kọrin l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí. Orin ti pé bíi 20 years ago. 20 years kẹ̀. Ó ti pé 30 years ago. Adéwálé Ọlọ́lá. Wọ́n ní baba ló ń tẹ́ ẹkú ìnáwó ọjọ́ o. Ẹ̀mí àṣẹ ọ̀pọ̀ láyé amen ẹ ṣe Mercy Nancy Nnamdi Gbẹ́ngà Ṣówùmí ó ní ẹkú ìnáwó ọjọ́ sà ẹ ṣe mo ní orí mo ẹ play yìí Reverend Joel Manson àwo bàbá ló ń ta láti Wocom láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn my Reverend how are you sir welcome to the show Florence Akínwùmí ìyá Dynamics bóò ni ẹ kú àbọ̀ sórí ètò wọ́n ní excellent ó ṣàpòròpòrò mo lórin mọ́ ẹgbẹ́ sí yìí orin ti wọ 30 years tí ẹ bá mo lórin kan tó ń kọrin lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà nísìnyí ó ti relocate láti Nàìjíríà wá sí orílẹ̀‐èdè Amẹ́ríkà à ń pè ní Kingsley Ogunde ló kọrin ilé mọ́ ẹgbẹ́ sí yìí o wọ́n ti kọ́ láti bí 30 years ago ó wá ṣẹlẹ̀ tó lè dé wa lọ́wọ́lọ́wọ́ báyìí Kànmí Sam Tuyi ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò bó o ní iṣẹ́ wa ẹ kú sátidé o bó o ní láìfù Nàìjíríà ìṣọjọ́ ìbí lónìí
àwọn Buhari tàbí Tamtuyi mo kí yín Jùmọ̀kẹ́ Adéwùmí àwọn baba ló ń tá láti lẹ̀ wá ṣẹ́wà mo ní orin eléyìí orin tí Kingsley Ogunde ó wà ní Maryland mọ́ New York báyìí orílẹ̀-èdè Nàìjíríà láti locate síbí wọ́n ti kọrin nígbà wà ní Nàìjíríà tẹ́ bá wo fọ́tò ẹ̀yìn ẹ̀ gan ó kọjá bẹ́ẹ̀ some 30 years back ó rèé o ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lọ́ti kan sóni lọ́kùn ọdún sẹ́yìn let's go. àyàfi Olúwa ó gbà ní. Kingsley Ogunde rèé some 30 years back bàbá iná kọ anointing take me to my promised land anointing take me ẹni máa gbóni ẹni máa gbóni ẹni ògbúdọ̀ kọ́ fún yín tán. some 30 years back lélẹ́yìí Kingsley Ogunde rèé lórí ọ̀rọ̀ Nàìjíríà náà ni lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè bàbá mi lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè mi. Adéwálé Ọlọ́lá ó ní bàbá ló ń sá we want to know you more we want to ask you question ó yá àyè pọ̀ let's go there ó yá let's go there ẹni béèrè tẹ́lẹ̀ béèrè ẹ máa jù síta màá máa sọ fún yín mo kò dání ni ó wà lọ́wọ́ báyìí bí Nàìjíríà bá lè gbàdúrà òrèrè ó dáa fún wa. To celebrate Nàìjíríà kí Nàìjíríà ó dẹ̀ rántí ohun gbogbo tó máa dára fún wa Bọ́lá Kẹ́hìndé mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́yá rèé láti Yàgbọ́ rédíò TV Adéwálé Ọlọ́lá ó ní it will be a whole program a lè ṣe lọ́la kò sí wàhálà mi ò gbàlejò wá lọ́la ọ̀tún lára àlejò ń bọ̀ tó o tó wáyé béèrè ìbéèrè lọ́wọ́ bàbá ló ń ta ẹ ṣètò ìbéèrè yín lẹ̀ lọ́la èmi kan gbáradì lọ́jọ́kọ́jọ́ tẹ bá bẹ dálẹ̀ báyìí mo wà ń ta mo wà lójú agbo yẹ́sìkẹ́. Nigeria on point Nigeria pé 58 years tí ẹ bá wo ìgbà tí wọ́n fún Nàìjíríà ní independence nígbà yẹn fún Elizabeth ó tiẹ̀ wá ń gbà ń tẹ́bàdé ó wà lọ́mọge ń gbà ń ìyá yẹn ti wọ 89 years báyìí ẹ̀rọ 89 years ẹ̀wọ̀n èjì tí ìyá yẹn wà ń gbà yẹn Nàìjíríà pé 58 years wọ́n kó wálẹ̀ àwọn òyìnbó ṣí wálẹ̀ àwa gan la wá fúnra wa la wá sọra wa dẹrú ọmọ Nàìjà ọmọ Nàìjà ọmọ Nàìjà there is God ooo. My Wilson God bless you I can see you on the show welcome to the show ọ̀pọ̀ ọdún yìí ti bóni rí ẹ̀ lè mọ̀ pé Kingsley Ogunde ló ṣe oore. alọ́wù jáde láti inú akáàbù wa ni tẹ́ ẹ bá ti rántí ẹ̀ tó kọ anointing take me to my promised land anointing take me to my higher ground anointing take me tẹ̀lé ọmọ aṣọ́wọ́ báyìí ẹni ló kọrin yìí láti 30 years ago ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. Adéwálé Ọlọ́lá ó ní wọ́n request kó lè léyìí Sunny Okosun which way Nigeria ẹjẹ lọ wò bóyá màá rí ẹjẹ lọ wò. ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè Ìgbò yé mi mọ́ ohun ọ̀gbìn gbogbo ló ti kẹ́kọ̀ọ́ sóko òjò rọmọ Jésù Olúwa tún Nàìjíríà ṣe. ọ̀pọ̀ ló wá jẹ́ kiri tí kìí ṣẹ̀ṣẹ̀ àwọn tó ṣiṣẹ́ kan lọ́wọ́ náà ojú fún ni Olúwa tún Nàìjíríà ṣe. Kí ló
Adébímpé Táíwò Adébímpé Táíwò mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò bóòni ṣẹ́wà ṣọwọ́ yáyẹn rèé dedicated to Nigeria lónìí 1st of October ọjọ́ tí Nàìjíríà gbòmìnira ẹ kú àbọ̀. Àwọn àtòrí àìní kájà digunjalè sọ́jà. Bí wọ́n bá maṣu tó wá tún lọ gbẹ̀rọ lórí ẹlẹ́rọ. Bí wọ́n bá gbàgbà tó wá tún lọ gbẹ̀rọ lórí ẹlẹ́ja. Lágbà tí wípé ọmọ ń bẹ nílé kò sóúnjẹ. Lágbà tí wípé ọkọ wọn ń bẹ nílé kò rí ṣẹ́ṣẹ́. Ọjà tí wọ́n bójú lé lójú lọ fi dá wọn lọ́rọ́. Olúwa tún Nàìjíríà ṣe. ọ̀rọ̀ kún lórí ìlérí ayọ̀ lẹ́gbẹ̀ta twẹ̀ by Kingsley Ogunde released some 30 years back. Kí a máa jẹ̀wẹ̀ mọ́, wọ́n ti aláìní sí rere. Bí Nàìjíríà bá lè gbàdúrà bẹ́ẹ̀, ohun gbogbo yóò jẹyọ. Bí Nàìjíríà bá lè gbàdúrà bẹ́ẹ̀, ohun gbogbo yóò jẹyọ. Àìlówó náà àìlówó kò ní sí mọ́. Ohun gbogbo yóò jẹyọ fún wa. Àìlédè àtà ọjà kò ní sí mọ́. Ohun gbogbo yóò jẹyọ fún wa. Bí Nàìjíríà bá lè gbàdúrà bẹ́ẹ̀, ohun gbogbo yóò jẹyọ fún wa. Sáwọn yóò jẹyọ. Kídàrá lè dèdè kò ní wọ́n ti kọrin yìí láti bí 30 years ago kàkà kó sàn lára ìyá àjẹ́ ó máa ń fọmọ ẹ̀ bóbìnrin mọ̀ ni kàkà kó sàn lára Nàìjíríà àwọn jàǹdùkú náà ń kóso lórí wa kàkà kó sàn lára Nàìjíríà àwọn panipani náà ń kó sórí ìjọba kọ́lọ́run ó gbà wá o ẹ̀yàn ọmọ Nàìjíríà agbúdọ̀ gbàdúrà ká gbàwẹ̀ ẹyin. Kóró ayọ̀ nínú ayọ̀ ní kóró òjò tó ṣú tó fi dẹ̀dẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ayọ̀ ní kóró ẹgbẹ́ PDP ẹgbẹ́ APC ẹgbẹ́ SDP kọ́lọ́run ó ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo ni yìí 30 years ago ó sì ṣàprápra lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí ọjọ́ àjọ̀dún orílẹ̀‐èdè Nàìjíríà special one fún Nàìjíríà rèé o ẹ rí i pé mo wọ green white green òun náà lẹ́ ń wò yìí àríwá jáde ni green white green ni bàbá gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà gbà wá ìyà tá a ti jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti tó ìdíná. Wọ́n láwọn jẹ gúdú jẹ rárá àti síbẹ̀ tẹ́lẹ̀ 50 years ago wọ́n sì ń jẹ́ ẹ jẹ́ ń pé máa jẹ́ pàṣẹ kó bá a dá sí send down the rain rain kíni rain oríire ní orílẹ̀-èdè Nàìjíríà let's go. Máa jẹ́ pàṣẹ kìrè send down the rain.
nàìjíríà náà ni o fún nàìjíríà náà ni I'm an hungry man I don't want to be angry. wọ́n ní tí àná tí ń bá wà tí òṣòwò máa ń di annoyance ni téèyàn bá ti wà hungry tí òun jẹjẹ ó máa wà hungry. Sing down the rain. The sky look misty and cloudy. It looks like the rain gonna fall today. This morning I've been stuck in my seat, waiting for the rain to drop and water fall. No, Lord, hey. I'm a hungry man, and I don't wanna be hungry. Send out the rain to water out my seed. Send out the rain. Send out the rain. Send out the rain. Send out the rain. Everything in life has got its time and seasons, so you don't have to ask me why. You don't expect to sow cassava, to reap yam. You don't expect to sow rice and reap cassava. Whatsoever I am not sowed in this world, more shall we be. 'Cause I'm a living man, and I love what's to be. Send out the rain. Send out the rain. I'm a living man, and I love what's to be. Send out the rain. Mama, 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 go. Send out the rain. Mama, papa, papa, go. Send out the rain. That is my song and that will make me feel so strong. Florence Akínwùmí jù That is wọ́n ní bàbá ló ń tà yóò sí la way of our presentation. mọ́mí wa ẹ pè mí lẹ́yìn ètò even if they say I'm ẹ pè mí sórí 443-760-8578 ẹ pè mí lẹ́yìn ètò ẹ jẹ́ sọ̀rọ̀ gbọdọ̀ pa máa ráyè sọ̀rọ̀ lánàá ni gbẹ pè mí lórí 443-760-8578 lẹ́yìn ètò ká lè sọ̀rọ̀ ẹ ṣé. Yomes Arabambi Arambandebe
Mustapha ẹlẹ́yọ̀ lẹ́yìn Saheed DJ Yomex Arábánidébẹ̀ Mustapha mo kí yín o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé Princess Rebecca mo rí yín ẹ kú àbọ̀ wọ́n ní bravo ẹ kú ìnáwó ọjọ́ sáà mọ́mí wa ń ò rí yín ẹ máa sẹ́ndì chẹ́ẹ̀kì mi ń ò rí yín ẹ máa sẹ́ndì chẹ́ẹ̀kì mi o ẹ máa sẹ́ndì rẹ. Ayé ló ń gbọ́.
Dayo Agbola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on agbola@dayo68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Òkìlá kátàkì àtó bàbá wọ́n pẹ̀ nǹkan ní bàbá òkìlá kátàkì. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola Radio TV. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola Radio TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ nìyọ̀. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola Radio TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn ìpàdánù ọjà kájébù kájẹ láti polówó ọjà tàbí kóhùn ẹ̀pẹ̀ Dayo Agbola lórí nọ́mbà rẹ̀ +144 376 08578. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola Radio TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájébù kájẹ. Bó ṣe jẹ́ bí ẹlẹgbọ́n yẹn mo ní Ṣọ́wọ́yálètò tó ń lọ lọ́wọ́, Ṣọ́wọ́yálètò tó ń dasẹ́gùn láàmú, Ṣọ́wọ́yálètò tí a ń gbọ́ láyé Dayo Agbola Radio TV. Ẹ wo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download radio application wa ẹ ta girigiri báyẹn lọ download ẹ̀. Dayo Agbola Radio ló ń jẹ́ wà lórí Google Play Store. Ẹ download ẹ̀ irúmọ̀ yẹn sọ̀rọ̀ yìí àti download ẹ̀ tán. Bákan náà pàdé wa lórí YouTube, ẹ̀yẹn tẹ́ẹ̀fù Dayo Agbola síbẹ̀. A gbé àwọn ètò wa jáde, àwọn òde wa tá a ti jọ gbọ́ ẹ̀ lẹ́ máa rí bẹ́ẹ̀. Ẹ wò ó, ẹ like ẹ subscribe fún, ẹ lọ sórí àwọn pages wa yìí lórí Facebook o, a ní Instagram náà, ṣùgbọ́n àwọn pé kámọ̀ tó lọ bọ̀ bá di ara wa jù lórí Instagram náà ni Babalonta 1 ó wà lórí Instagram, tàbí Samis Dayo Agbola ó wà lórí Instagram. Ṣùgbọ́n mo fẹ́ ká ẹ kọ́kọ́ máa follow Facebook yìí ná, mẹ́rin ni ẹ máa tẹ̀lé. Samis Dayo Agbola ẹ̀ṣẹ́ lé ní, Babalonta ẹ̀ṣẹ́ léjì, Dayo Agbola Media Diamond ẹ̀ṣẹ́ mẹ́ta, ìkẹrin ní Dayo Agbola Radio TV. So ẹjọ́ wa lórí mẹ́rẹ̀ẹ̀rin yìí tàbí ká lọ lórí Google ẹ̀ka lórí Google ẹ̀ka táàpù Dayo Agbola síbẹ̀ ó máa gbé jáde ní straight away. Wàhálà tiwa olùgbádùn ti yín. Ògúnjọbí Abímbọ́lá Olúwafẹ́mi mo rí yín o, ẹ kú àbọ̀ bó o ní happy new month, happy anniversary Nàìjíríà o, ẹ kú àbọ̀. Tèmítáyọ̀ Akínrìnmádé Babalọ́lá mo kẹ́yìn náà o, bó o níṣẹ́ wa, ẹ kú àbọ̀. Innocent Apuaka my dear brother I can see you, ẹ kú àbọ̀. Abiana Lawal Bùsáyọ̀ mo kí yín o, ìyá Florence Fadípẹ̀ mo kẹ́yìn náà. Abdulsalam Suliat Bọ́láńlé ẹ kú àbọ̀ bó o ní. Kẹ́mi Adé ẹ kú àbọ̀ gbogbo yín mo kí mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ wò
mi ò lè fojú pa nílẹ̀ o ẹ̀yin tiwa náà nù ẹ̀yin náà lẹ́jà máa ṣètò ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tí ó pé àfìwé pè gbogbo ẹ̀yin tá a sẹ́ni tẹ́ẹ̀sì sí gbogbo ẹ̀yin tá a sẹ́ni wọ̀sọ́ọ̀pù sí pé kẹ́ ẹ wá sí bẹ́ẹ̀ de wa tẹ́ ẹ̀ wá mo rí yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wá máa gba chẹ́ẹ̀kì mi lọ́wọ́ yín bó jẹ́ nàìjíríà ló wà mọ́tò kó lè sẹ́ẹ̀dì chẹ́ẹ̀kì máa fún ẹ ní àká nọ́mbà wá sẹ́ẹ̀dì gift mi sí ayé 50 years lẹ́ẹ̀mejì o mo dẹ̀ ti ń sọ fún yín pé máa ṣe 50 years èmi ò lójú tì owó ní kókó torí ẹ̀wọ̀n ìjọ owó ní kókó adéwálé ọlọ́lá ó ní bàbá ló ń ta ọ̀gbágbá wà ó sì ń bẹ̀ kó wá dárúkọ gbogbo àwọn orúkọ yẹn ọ̀gbágbá wà tọ́kí lọ́mọ ọbẹ̀ lọ́mọ bàbá ló ń ta ọ̀gbáskosko diamond fúnra rẹ̀ àwo ó kọjá bìkì ábù bóyá kí gbogbo ẹ̀yin tẹ́ wá o ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin tẹ́ wá náà ẹ ṣeun àdúpẹ́ God bless all of you ṣe bí tí n bá bojú ẹ̀yìn tí n bá ti rẹ́rìn mi èèyàn láṣọ mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ ṣeun wọ́n play lágbájá yìí ká tó lè kọrin kábíyèsí torí tẹ́ bá wo táìmù wa ẹ rí pé aago 2 àbọ̀ ti kọjá àpẹ ká tó bẹ̀rẹ̀ ètò náà torí ká tó set up studio padà ó rẹ bọ́dì díẹ̀ náà ẹ bọ́ bínú sí wa let's go there. lágbájá skostolo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó dà ọ̀nà ẹ̀jìn ni ẹ má bínú o lágbájá ò fẹ́ jáde o wọ́n láwọn ò wá wọ́n láwọn ò kó níṣẹ́ wá ẹ já padà sọ́dọ̀ àwọn olórin míì ẹ já padà sọ́dọ̀ Gbẹ́ngà Adénúgà ó ní àríyá ló pelé yìí ẹ já sáré gbọ́ ká tó lọ jíjó kábíyèsí ẹ má bínú lágbájá mo láàfin ọmọ ẹ wá bà mí. kò sí fàṣọ kan tójú tí a lọ. wọ́n bá lágbájá jà ọmọ ara mùkọ́mùkọ́ wọ́n bọ̀ ọjà. ọ̀dà àwọn foríjì ọ́. délé odò. káàmọ̀ ọ̀wé. lórílẹ̀‐èdè Nàìjíríà. àní. èyí yẹ o lágbádá ló sọ pé kò yẹ àwọn dà lágbádá ló sọ pé kò yẹ tí kẹ̀kẹ́ pa ó pa wọn lẹ́nu kẹ̀kẹ́ tí kẹ̀ pa ó bá ra wọn lẹ́nu kí kẹ̀kẹ́ pàṣẹ kó pa wọn lẹ́nu iṣẹ́ kẹ̀kẹ́ tí kẹ̀ pa ó bá ra wọn lẹ́nu ọ̀rọ̀ hurunhurun inú ẹlẹ́dẹ̀ lómi gbé tó bá ṣojú ló ń dùn wọ́n kágbá jíjí fún wọn ṣé torí mi lẹ lọ gẹ́gẹ́lé. ṣé torí mi lẹ lọ gẹ́gẹ́lé ṣe tẹ́lẹ̀ àbí torí wọn lẹ gẹ́gẹ́lé ṣe tẹ́lẹ̀ bàbá ṣe torí mi lẹ gẹ́gẹ́lé nínú ayé ìlànà ìṣòjòjò. oníkèrè yìí ẹjọ́ máa oníkèrè yìí ẹjọ́ máa oníkèrè yìí ẹjọ́ máa kí ló dé ojúlówó àjíǹde ní ààrẹ ẹ̀dá máa bí dára lójú ìlú alẹ́ ẹ̀dá lójú. Sọlájí Adéjùmọ̀ mo rí yín bá ṣe wọlé ẹ̀kú àbọ̀ ọ̀làtọ́rẹ̀ dúró pé bí ẹ fún kẹ́ mo rẹ́yìn náà ẹ̀kú àbọ̀ ṣé gèlè yín ló jẹ́ ẹ̀pá àti ẹ̀ríwájú. èdè ẹ̀gbádùn kí ló dé ló ń jẹ́ bẹ́ẹ̀ àrè ẹ̀gbá mọ́jẹ̀bú ògbé àrè kí ló dé kí ló léyìí àrè. lóòdù yóò wá pọ̀ sí wa ń tí.
aládé olúwaṣeun ẹ kú àbọ̀ sórí ètò wa orí yín adéníkẹ́ ajíbádé abọ́rìṣàdé àyà tó yìn mórí yín o ẹ kú àbọ̀. ní ètò eléyìí specially for Nigeria independence ni o Nàìjíríà tó gbọdún mẹ́jọ lọ́ọ̀mí tó pé 58 years arise o compatriots. Nigeria stop obey to serve our fatherland.
miles. One nation bound in freedom, peace and unity. Oh God of creation, direct our noble course and guide our leaders right, help our youth the truth to know. In love and honesty, to and live in just and truth. James Coker, I can see you. Welcome to the show. Àti rántí ẹ̀ ọ̀pù náà nù kì í gbídùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ẹ̀yìn. Ẹ̀yin tẹ́ bá ṣe ń wọlé, ẹ̀ ń bá bóre ọ̀fẹ́ ó mọ̀ bá dúà, ẹ̀ ń bá bómi ìṣanwó bóúnjẹ. Mo ní celebration mẹ́ta la ṣe lónìí. A ṣe Thanksgiving pé bàbá ló ń tàṣe birthday ní Sátidé. Olúwa pọ̀nà mọ́ fún kálukú gbogbo àwọn èèyàn tán wá àrógun àkóbá àrógun náà wà. Celebration kejì ni pé Nàìjíríà ṣọjọ́ ìbí lónìí 58 years. Celebration kẹta ni pé òní lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún 2018. Ó ṣe àpàràpàrà. Ẹ jẹ́ lọ jíjọ kábíyèsí o kámẹ́rà díẹ̀ lẹ̀. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá ẹ wò tẹ́lẹ̀ kẹ́ni bá yẹ pé ká má jó ẹ sọ pé yẹ kò sí pé kí ló ṣẹlẹ̀ ló jẹ́ fi mílẹ̀ lọ fún bẹ́ẹ̀. Ṣé ẹnì kan ni wọ́n lọ rí ṣé kí nìyẹn ṣé kò sí mílẹ̀ o mílẹ̀ o mílẹ̀ ṣé kò sí because Olúwa bless you mílẹ̀ jẹ́ kí n kí o ṣàbẹ̀yẹ. Èmi a máa jíjọ kábíyèsí ó bá ṣe wù mí. Káàbí nílẹ̀ kó jẹ́ jíjọ kábíyèsí oje. Ẹyin. Mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o, Tony Adédípẹ̀ mo rí yín. Adékẹ́mi Oyèbánjí Adébísí mo rẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Yẹ́misí Olúfádé mo kí yín. Chris Wema, I can see you. Gbogbo yín mo kí ẹ kú àbọ̀ sórí ètò. Ṣé kí nìyẹn? Ṣé kò sí? Mílẹ̀ o, mílẹ̀ o, mílẹ̀ o, mílẹ̀ àti kí nìyẹn? Ṣé kò sí? Because Olúwa bless you, mílẹ̀ jẹ́ kí n ní o. Ìmílẹ̀ jẹ́ jíjọ kábíyèsí. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀jẹ̀ ẹgbẹ́ ìwà aládùbẹ̀rẹ̀ ètò títí di àsìkò yìí. Òrèrè ọlọ́run sì wò sún ọmọ ní àtẹ̀rẹ̀ yẹjọ. Ìyá ni mọ̀ọ́mọ́ kan Israel ni èmi ọmọ òsì àṣùṣe ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ni o. Èmi ọmọ nígbà sílẹ̀ mọ́gun ẹrú pa ni o. Èmi ọmọ eléso gidi gbọ́ ọ̀nà ṣọ́nà èrò kan mú rẹmọ lùgbà ṣáàtì kí náà mọ lẹ́múlẹ́ra lè yí ni o. Mi ò speak in tongues. Àwọn èdè tó kọjá tó ju èdè lọ mo sọ fún yín yẹn. Ẹ má rò pé bí mo speak in tongues. Yes Colombia.
ok ẹ jẹ́ ká pàdé tó bá di láago kan lọ́la lórí ètò wa yìí náà ni ètò yín ètò wa Ṣọ́wọ́nyá ǹjẹ́ títí dìgbà náà ẹ jẹ́ fàyín lé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ lọ́wọ́ kó bá a máa dá sí dọ́stọ̀ ẹ̀gbọ́n ẹ̀yin dà.